so ẹ̀yin gangan ni mo ní ọ̀rọ̀ bá sọ tí ó bá jẹ́ pé lóòótọ́ wọ́n ń bà yín jẹ́ lóòótọ́ ẹ̀ lẹ́bọ lẹ́rù tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n fẹ́ paná ògo yín ni 7 days lẹ ní ṣùgbọ́n tí 7 days bá ti kọjá lọ á jẹ́ pé mo ti fún yín ní timeline ẹ̀yin lẹ̀ gbà ẹ̀yin lẹ̀ ilé òun ṣe ọ̀rọ̀ pé mo jẹ́ big man àbí pé ẹ jẹ́ kinní kan o ó ti dójú ẹ̀ ni ìránṣẹ́ kan ò kí ń dì kan lọ́wọ́ ẹ̀fọ́ òdẹ̀ kí ń lẹ́fọ́ láwo ẹ̀ ń ṣiṣẹ́ tí yín mú ṣe tèmi àwọn tí wọ́n kọ̀rọ̀ sí yín ni wọ́n sọ pé ẹ̀ ṣe dáadáa pẹ̀ láwọn so tán bá dẹ̀ wá sọ̀rọ̀ yín tẹ́ bá feel mo tún fún yín ní open window sìn tẹ́ bá feel pé àní wọ́n ń bà yín jẹ́ nínú kẹ́ wọ́n s'Agbaletu àbí kẹ́ pè mí kí n wá tí máa wá sọ̀rọ̀ yín kò sí nǹkan tó máa ṣe mí mò ń aṣọ yín tí nǹkan bá ṣe mí ẹ̀yin náà máa bí so tí máa wá sọ̀rọ̀ yín fínílàjì yẹn ń tẹ́kọ̀ọ́ ìmọ̀ bọ̀ ni màá wọlé máa jáde padà ibi àti crew mi tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀ so lẹ́yìn bíi wákàtí díẹ̀ tí ọ̀kan lára àwọn alátìlẹ́yìn olólùfẹ́ gbajúmọ̀ olórin fújì Taye Adébísí tọ́pọ̀ mọ̀ sí Taye Currency tí wọ́n jáde sórí social media tí wọ́n bẹ̀rẹ̀ sí fún gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè agbóhùnsáfẹ́fẹ́ ìyẹn Dele Adeyanju tó ń ṣe ètò kan gbajúmọ̀ ètò Agbaletu tí wọ́n bẹ̀rẹ̀ sí fún un lépè èpè ńláńlá èpè ràǹdẹ̀ràǹdẹ̀ èpè kíkankíkan lórí àwọn ètò rẹ̀ eléyìí tí ó ń gbé jáde lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ náà tí wọ́n ń gbé wá sórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn eléyìí tí wọ́n máa ń ṣe fáwọn olórin tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa gbajúmọ̀ olórin Taye Adébísí Currency wípé kí ló dé gan ó dàbí ìgbà yìí pé Agbaletu Dele Adeyanju ó mọ̀ọ́mọ̀ láti fẹ́ ba orúkọ Taye Adébísí Taye Currency jẹ́ ni wọ́n wá jáde sí bọ̀m̀bọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fún gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ìyẹn Agbaletu wọ́n bẹ̀rẹ̀ sí fún un lépè tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ kọ̀bákùngbé lẹ́yìn bíi wákàtí díẹ̀ tí fídíò yẹn wá já ràìnràìn lórí ẹ̀rọ ayélujára tó dé àrọ́wọ́tó Agbaletu gangan fúnra rẹ̀ ni Agbaletu náà bá jáde òun náà bá ní ọ̀dà níbi tí nǹkan dé dúró báyìí iṣẹ́ òun lòun ṣe òun ò sì lè fi ẹ̀tọ́ ẹnìkankan dùn ún tí wọ́n bá sọ yí pé àwọn fẹ́ wá sórí ètò òun ò sì tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu ntí wọ́n rí ntí wọ́n mọ̀ ni wọ́n ń sọ tọ́rọ̀ bá wá rí báyìí tí ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà bá wá rí wípé nǹkan yìí ti ń pọ̀ ju n táwọn èèyàn yìí ń sọ yìí kò rí bẹ́ẹ̀ kí Taye Adébísí Currency káwọn náà jáde sí bọ̀m̀bọ̀ káwọn náà wá sórí ètò Agbaletu kan wá wí tẹnu wọn Agbaletu ní òun fún Alhaji Taye Adébísí Taye Currency bàbá ọ̀nàrẹ́bù pé òun fún wọn ní 7 days ultimatums láti wá sórí ètò Agbaletu pé tí Taye Adébísí Taye Currency bá kọ̀ láti wá sórí Agbaletu láàrin ọjọ́ 7 wípé àjẹ́ wípé ohun táwọn èèyàn wí ohun tí àwọn èèyàn ń sọ nípa Taye Adébísí Currency lórí ètò òun àjẹ́ pé bẹ́ẹ̀ náà lórí tí Taye Adébísí Currency tí ò bá wá sórí ètò Agbaletu láàrin ọjọ́ 7 tí òun fún Alhaji Taye Adébísí Taye Currency fídíò tí bóyá kí nǹkan tí ẹ̀ kọ́kọ́ mú wá fídíò tí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí Dele Adeyanju tó fi fún Alhaji Taye Adébísí Currency ní 7 days ultimatum kí wọ́n fi wá sórí ètò Agbaletu kí Taye Adébísí Currency kó wá sọ tẹnu wọn olóòtú wá já rìnrìn lórí ẹ̀rọ ayélujára tó ní kálukú ti wá ń sọ tiẹ̀ tí wọ́n ti ń fi ìwòye àti èrò tí wọ́n hàn ara wọn tí wọ́n sọ yìí pé Taye Adébísí Currency tóun náà bá lẹ́bọ lẹ́rù kò sí ní tó burú bẹ́ẹ̀ tó bá lọ sórí ètò Agbaletu láti lọ wẹra rẹ̀ mọ́ láti lọ sọ ohun tó rí láti lọ sọ ohun tó mọ̀ lórí nípa àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ lórí ètò Agbaletu
tí wọ́n sì ń sọ wípé Délé Adéyanjú iṣẹ́ rẹ̀ ní í ṣe, kò sí tó burú bí àwọn èèyàn ṣe ń wá sórí ètò rẹ̀ tí wọ́n sì ń sọ tẹnu wọn, àti pé bó ṣe fún Taye Currency ní 7 days ultimatums yìí kò sí tó burú ń bẹ̀. Bẹ́ẹ̀ lára àwọn kan tí wọ́n sọ yìí pé àṣejù nírun àyà, pé ohun tí Délé Adéyanjú tó tún wá sọ yìí tó ń fún Taye Currency ní 7 days ultimatums wípé ó ti kọjá àyè rẹ̀, bó burú jáì pé Taye Currency kì í sọmọdé olórin, kì í sì ṣe ọmọ kékeré nílùú Ìbàdàn, ẹni tọ́lọ́run ti kẹ́ tọ́lọ́run ti gbà fún ni pé bí ó wá ní sọ̀rọ̀sọ̀rọ̀ kan, pèdèpèdè kan, agbóhùnsáfẹ́fẹ́ kan tí ó wà mọ́ fún gbajúmọ̀ táyé mọ̀ táyé ń gbọ́ ní 7 days ultimatums láti wá sórí ètò wípé ìkọjá àyè ni, pé tó bá wù yàn lè wá láti wá ṣètò, láti wá sọ̀rọ̀ lórí program ẹnìkan tàbí lórí channel ẹnìkan, tó bá sì wù yàn èèyàn lè pòun ọ̀wá, pé wọn àì mú yàn sí i. Délé Adéyanjú kì í ṣe ilé ẹjọ́ tí ó wá bẹ̀rẹ̀ sí fún ẹnìkan ní 7 days ultimatums láti wá sọ tẹnu rẹ̀ lórí ètò rẹ̀ pé ìkọjá àyè ni. Mo sì máa ń sọ fún yín, tẹ́ ẹ bá rántí, tẹ́ ẹ bá gbàgbé, pé ìwòye kì í papọ̀, èrò kì í papọ̀ lórí ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ, torí pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀, ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀, la fi máa ń wo ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Bẹ́ẹ̀ mi ṣe lè wò ó lè yàtọ̀ sí tiyín, ojú tẹ́yìn ó fi wò ó lérò tiyín ó lè yàtọ̀ sí tẹlòmíì. Bọ́ba Elédùmarè bó ṣe dá ilé ayé nìyẹn. Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín? Ojú wo lẹ fi wo ohun tí ń lọ láàrin Agbaletu àti gbajúmọ̀ olórin Taye Currency yìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ṣé Taye Currency ìní àríbáwí ni àbí Délé Adéyanjú? Ojú wo ló kọ sí yín? Báwo ló ṣe rí lérò tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa, ẹ jẹ́ ká mọ̀ láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Gẹ́gẹ́ bí ohun tí àwọn kan ń sọ lẹ́yìn tí Délé Adéyanjú tó fún Taye Currency ní 7 days ultimatums, kí ni àwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ? Ẹ jẹ́ á mọ̀ wá kájọ wò ó kí a jọ gbọ́. Matthew Adémọ́lá Àmọ́ wọ́n ní if Taye Currency accept your invitation, ọmọ àlè ni, are you a police officer? Gbàdàmọ́sí Ayọ̀dèjì wọ́n ní or let him go to another platform to express himself, it is acceptable. Abdulrasaq Abisoye wọ́n ní well said Agbaletu, I love the opportunity given to him to hear from his own part of the story. Waiting 6 days to go. Nafiu Toyin wọ́n ní if I were Taye Currency, I won't come. I want to see what will happen after 7 days. Okay. Samuel Fọlọ́runṣọ́ wọ́n ní Agbaletu was not challenging Currency but advised him to come before the 7 days expiration for the appointment date. Okay. Samuel Oluwasegun wọ́n ní the way you presented your invitation is not professional. You don't need to dare him. If he does not show up, what happens? Nothing. You should have made it sound as your platform is fair to all, and you are calling on him to use same platform to clear the air that his fans and many want to hear is part of the story. Journalism is based on fairness, objectivity, and balance. Your agenda setting and framing of words in this context is too confrontational in tone and quite unnecessary. You are doing well. I wish you all the best. Okay, Samuel Oluwasegun nìyẹn. Bíọ́dún Ọ̀wádé wọ́n ní the time limit is needless. Just throw a challenge to him of an opportunity to clear the air. Matthew Abiodun wọ́n ní you feel pressure in your attitude. Try to be focused and
courage, bro. If he comes to defend himself or send people to come, fine. And if you don't wish to move, if you don't want to come, move on with your profession. Afolabi Kasim Adesola, wọ́n ní like 7 people saying the same thing on him. It means a lot on him and his management. Honorable Ismail Olaniyan, wọ́n ní I can count more than 10 people that came to Agbaletu and said so many things about Taye Currency, and I believe all of them cannot lie against Alhaji, and I also dare Alhaji Currency to please come and debunk all the lie they have said against you. Thank you, Taye Currency. Samuel Bamidele, wọ́n ní well done my brother, you are doing your work. Oníròyìn ni wá, orí òtítọ́ la wà. Okay? Fakunle Fawọlé Ìbùkún, wọ́n ní what concern you about Taye Currency? Okay? Túndé Òkè àbí Ọ̀kẹ́, wọ́n ní I think the language or words you employed in conveying the invitation is completely wrong. In real sense, it sounds hostile and unfriendly. You can offend him your platform. You can offer him your platform with love and respect. Well done, Agbaletu. Adigun Babatunde, wọ́n ní Agbaletu want to practicalize the word. Wèrè la fi ń wo wèrè. This movie go long. This is season film. Oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ń fi èrò àti òye tí wọ́n sọwọ́ gẹ́gẹ́ bí ìhà tí ọ̀rọ̀ yìí tí ọkọ̀ sí wọn àti ojú tí àwọn náà fi wò ó. Mo sì máa ń sọ pé ìwòye kí pápọ̀, ọ̀rọ̀ kí pápọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ. Ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀. Eléyìí tí oníkálukú fi wò ó ni oníkálukú yóò gbé kalẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ á máa rántí nínú ọ̀rọ̀ wa, nínú àgbékalẹ̀ wa wípé ẹlòmíì náà ní ẹ̀tọ́ láti sọ ohun tó bá wù ú, láti sọ ohun tó bá fẹ́, láti fi èrò rẹ̀ hàn. Síbẹ̀ náà ẹ má jẹ́ kí a máa lo àǹfààní pé a lẹ́tọ̀ọ́ láti fi èrò wa hàn, láti wá máa sọ ìsọkúsọ, láti wá máa sọ ọ̀rọ̀ burúkú sẹ́lòmíì tó lè tàpá sí òmìnira tàbí ẹ̀tọ́ tí ẹlòmíì náà ní. Ẹ jẹ́ ká máa ní ìyẹn lọ́kàn, ká sì máa mọ̀ pé ọmọlúàbí ni wá. Ọmọlúàbí kì í sọ̀rọ̀ burúkú, kì í sọ̀rọ̀ bí èpè, kì í sọ̀rọ̀ kọ̀bákùngbé sí ẹnì kankan. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ já mọ èrò tiyín àti ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Á kà ó, á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Thank you, God bless you. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kí ó káàkiri àgbáláyé, kí ó rìn jìnnà dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ lọ tẹ subscribe button kí ẹ sì tan notification bell, ìyẹn aago rán mi létí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wá lórí àwọn tá bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín. Thank you, God bless you. A wà lórí YouTube, Otasansan TV, lórí Facebook, Otasansan TV, lórí TikTok, Otasansan TV, lórí Instagram, Otasansan TV. Òun náà ni ẹ fi bá wa pàdé. Thank you, God bless you. Greetings from S2 Ultimate Herbal International Limited. This is to say a very big thank you to our numerous customers all over the world for the trust you have in us and for your continuous patronage. We say a very big thank you. This is to further reassure you of the effectiveness of all our herbal products and the prompt delivery of all your orders as you make them. For people coming across my video for the first time, we are S2 Ultimate Herbal International Limited. We are makers of S2 Ultimate Herbal Bitters, S2 Ultimate Herbal Mixture, and many other more herbal products that are NAFDAC approved that we research and produce. If you want to reach us, you can reach us on the following numbers, either on WhatsApp or direct call: 0704 079 0153 or
0806 4204. We are researchers and producers of herbal products that manages so many ailments and diseases ranging from high blood pressure, diabetes, arthritis and rheumatism, erectile dysfunctioning, stomach and peptic ulcer, irregular menstruation, kidney stone, hepatitis B and C. We treat asthma, obesity, toilet and skin diseases. We produce this cleanser to make you clean your body. Our office is located at Oluyole Shopping Complex, New Garage, Ibadan. You can also buy any of our products from Asurat Royal Plaza off Asunle Road, Tipa Garage, Ibadan. Once again, I say thank you very, very much for your continuous patronage. Keep trusting us, and to the best of our ability, we will serve you better.